Aglo Globe in the building, introducing Oriade Iposola Ajetelu. Oh yeah. Ẹrẹ́kẹ́mọ̀yà oyè mi ọ̀yẹ́ ìwọ ọ̀yẹ́ kù lórí o. Ẹrẹ́kẹ́mọ̀yà oyè mi ọ̀yẹ́ ìwọ ọ̀yẹ́ kù lórí o. Ẹrẹ́kẹ́mọ̀yà ìbà Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà wá Ọ̀rúnmìlà jẹ́ kí n gbọ́ o. Ìbà Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà wá Ọ̀rúnmìlà jẹ́ kí n gbọ́ o. Ìbà Ọ̀rúnmìlà òdúdú ìwà ẹ̀yẹ ilẹ̀ òtẹ́ akùn máa jẹ́ ń tẹ́ o. Òdúdú ìwà ẹ̀yẹ ilẹ̀ òtẹ́ dákun máa jẹ́ ń tẹ́ o. Òdúdú ìwà ọba mi ẹ̀la ọwọ́ mi ẹ̀la ẹsẹ̀ mi ẹ̀la jẹ́ ń pẹ́ o. Ọba mi ẹ̀la ọwọ́ mi ẹ̀la ẹsẹ̀ mi ẹ̀la jẹ́ ń pẹ́ o. Ọba mi ẹ̀la orí mi ẹ̀rọ ọwọ́ mi ẹ̀rọ inú mi ẹ̀rọ mo borí o. Ọwọ́ mi ẹ̀rọ orí mi ẹ̀rọ ọwọ́ mi ẹ̀rọ inú mi ẹ̀rọ mo borí o. Orí mi ẹ̀rọ. Nígbà wáṣẹ̀ Ọ̀rúnmìlà Àjànà ń bẹ pẹ̀lú ọba Ìjàlọ́run, wọ́n ń bẹ ní ìfèdè lé forújúgbò òkùnkùn bérémù. Iṣẹ́ oríran mi ni mò ń jẹ́ ọ̀rọ̀ Àjàlọ́run òṣìkọ̀. Òkùnkùn bérémù ọ̀yọ́mọ ènìyàn, ìjẹ́ tó kùnkùn bérémù ọ̀bá yọ́mọ ènìyàn, ọmọ ènìyàn ó béèrè fọ́yẹ́. A jẹ́ pé èmi ọ̀yẹ́, ìwọ ọ̀yẹ́, ọ̀yẹ́ yín, ọ̀yẹ́ ọ̀hún, èmi ọ̀yẹ́, ìwọ ọ̀yẹ́, ọ̀yẹ́ di méjì, ojúmọ́mọ́ adé afẹ́jì ọ̀yẹ́ tó tojú ọ̀run là wá bí ọba ẹrẹ́kẹ́. Èjì ọ̀yẹ́ Ifábọbálà kò là níláyé kẹrin bí ọba ẹrẹ́kẹ́. Èjì ọ̀yẹ́ Ifábọbálà kò là níláyé. Èjì ọ̀yẹ́ ẹrẹ́kẹ́mọ̀yẹ́ o ẹ̀mí mi ọ̀yẹ́ ìwọ lọ̀yẹ́ kù lórí o. Ẹrẹ́kẹ́mọ̀yẹ́ o.